tó gbogbo èèyàn ọmọ Yorùbá tá a bá sọ pé ó ń dójú ẹ̀ bọ̀ ó ń dójú ẹ̀ bọ̀ ó ti wá dójú ẹ̀ gbangba báyìí. Ẹ wo bí iṣẹ́ ti gbọ́ ìkọlù ńlá tí àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé tí wọ́n ṣe sí gbajúgbajà òǹsọ̀rọ̀ tó tún jẹ́ olùdíje fún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí gómìnà. Mò ń sọ̀rọ̀ nípa Oriyomi Hamsat. Àwọn èèyàn yìí ti sọ bẹ́ẹ̀ wọ́n sì ti ń ṣe é wípé gbogbo ẹ̀yin olóṣèlú gbogbo ẹ̀yin lọ́balọ́ba àwọn ní kẹ́ ẹ lọ múra álẹ̀ páwọn ń bọ̀. Bẹ́ẹ̀ bá wo inú ìròyìn tó jáde láàárọ̀ yìí wọ́n ní odidi ọba 13 ló ti fìlú lẹ̀ ní Kwara. Ọ̀dà kò burú. Now wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọlé báyìí láti lọ ṣe ìkọlù fún Oriyomi fún àwọn olóṣèlú nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tẹ́ ẹ sì máa rí fídíò ẹ̀ wò láìpẹ́. Wọ́n ṣèkọlù sí Hamsat nílùú Ṣakí. Ǹjẹ́ bẹ́ẹ̀ lómìn bá máa sọ wọ́n lè ní àwọn olóṣèlú ni kinní kan. Rárá o, eléyìí sọ̀rọ̀ òṣèlú, eléyìí àwọn ajínigbé sáfàá ni. Ẹ máa farabalẹ̀ wo fídíò ẹ̀, ẹ gbọ́ nǹkan tó wọn náà sọ, ohun tójú ẹ̀ rí, ohun tó bá bọ̀ àtàwọn ìgbésẹ̀ tó yẹ kíjọba ó gbé. Ẹ gbọ́ ọmọ Yorùbá, tí n bá ní iná ń jó lórí omi ẹni kí n kó irú ẹ̀ wá. Ẹ gbọ́ mi dáadáa, ní pé iná ń jó lórí omi o, ẹ̀yin ẹ kàn sọ fún mi pé ìwọ kó irú ẹ̀ wá káwa wò ó, èmi ó sì bọ́ bẹ̀, mo sì kó irú ẹ̀ wọn kò lè yín lọ́wọ́. Ẹ bá ń farabalẹ̀ gbọ́ nǹkan tí ohun tí ojú kọ́kọ́rọ́ alátẹ Ọ̀yọ́ ń pè mí Oriyomi Hamsat, ohun tí ojú ẹ̀ rí nígbà tá a bá ń sọ. Ẹ má jẹ́ ẹ wò ẹ sáré bá àwọn fídíò yìí ń padà bọ̀. Ohun rèé. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Oriyomi Hamsat lórúkọ. A rí yín ní ìlú Ṣakí. Abdulrahman Oriyomi Hamsat. Okay. A rí yín ní ìlú Ṣakí ní èní. Sà, kí ni nǹkan tí ẹ wá ṣe sà? A gbọ́ pé ìkan nínú àwọn bàbá wa ní agbègbè Òkè Ògùn tá a wà yìí ni àwọn ajínigbé lọ ká mọ́ ṣọ́ọ̀pù wọn. Alhaji Hamsat Ọládòkè tí wọ́n dẹ̀ ń gbìyànjú láti jí wọn gbé lọ. Nínú ìlàkàkà wọn a gbọ́ pé wọ́n ṣe wọ́n léṣe púpọ̀. Kódà a gbọ́ pé nígbà tí wọ́n yìnbọn ẹnìkan nínú àwọn tán jọ wà ń bẹ̀ ó ti jáde láyé. Lọ́gán tí a gbọ́ la wò pé ó yẹ kí a yọjú sí wọn nílé ìwòsàn tí wọ́n wà ń bí ká kí wọn ká wo bí àlàáfíà wọn ṣe wà ní tí a wá ṣe nìyẹn. Gẹ́gẹ́ bí a ṣe rí i pé ogun ajínigbé ó ń pọ̀ sí ní ìlú pàápàá jùlọ kì í ṣe ní Òkè Ògùn nìkan káàkiri. Kí ni àrọwà yín lórí eléyìí lórí ọ̀rọ̀? A kí ìjọba pé wọ́n kó ìgbìyànjú lórí ètò ààbò. A gbọ́ bí wọ́n ṣe ń ná ọ̀pọ̀lọpọ̀ owó sí ẹ̀ka ètò ààbò. A dẹ̀ nígbàgbọ́ pé tí aráàlú ò bá pàtẹ́wọ́ káràlú lè rìn lọ́sàn-án kan lè rìn lóru kí wọ́n yan náà láṣẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yẹn ó ti ń di gbọmọgbọmọ léyìí tó ń jẹ́ kí àwọn èèyàn fẹ́ máa sọ pé kí wọ́n á láǹfààní adúrú owó tíjọba ná sétò ààbò. A sọ pé ìjọba fi ọwọ́ dẹngbẹrẹ mú, ṣùgbọ́n ojú tá a fi wò ni pé kò sí bí ìjọba ṣe fẹ́ náwó sí ètò ààbò tó tí ò bá sí monitoring, àmójútó àti enforcement àti sísàmúlò àwọn ohun èlò ìgbàlódé tá a mọ̀ sí technological apparatus. Yóò nira díẹ̀ láti ṣàṣeyọrí nípa ètò ààbò. Irú agbègbè yẹn a gbọ́ pé àwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ̀, wọ́n jìnnà síbẹ̀. A dẹ̀ gbọ́ pé fún odidi bíi wákàtí kan ni àwọn ajínigbé náà fi ṣọṣẹ́ tí wọ́n fi ń ṣe tó wù wọ́n. Tí ò bá jẹ́ pé ẹni tí Ọlọ́run fẹ́ lo ẹ̀mí ẹ̀ gan, ó ṣeé ṣe ká má rí Alhaji Ọládòkè ní ayé Hamsat lásìkò tá a wà yìí. Ẹ wá jẹ́ ká fojú wo ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò lè bọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀. Nígbà tí àwa wà ní kékeré, ohun tó yé wa ni pé àwọn tó máa ń ṣiṣẹ́ láabi yẹn
àkókò kékeré náà máa ń lò wọ́n á máa sáré kí agbófinró má ka wọn mọ́bẹ̀. Wọ́n dẹ̀ gbọ́ pé ibi tí àwọn àmọ̀tẹ́kùn wà kò jìnnà síbi tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. A sọ pé àwọn àmọ̀tẹ́kùn náà ò ṣiṣẹ́ o, ṣùgbọ́n tí wọ́n bá nílò lọ́dọ̀ ìjọba tó fi jẹ́ pé tí wọ́n bá àwọn ẹni bíi ìbánisọ̀ṣẹ́ lọ́wọ́ tí wọ́n bá rí wọn wọn ò fi sá kán béèrè lọ́wọ́ ìjọba. Torí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tá a ní pẹ̀lú òṣìṣẹ́ ìjọba àtijọba ni pé kódà bí ìjọba ò pèsè tí òṣìṣẹ́ ìjọba nílò fún yóò máa gbìyànjú àti kọ́fà ìjọba lásìkò ìgbà tá a bá ń bi léèrè pé ṣé eléyìí àbẹ́ eléyìí, gbogbo yẹn náà orí aráàlú ló dẹ̀ máa ń padà já sí. A nílò àkókò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá wa láti fi máa leverage on this event láti máa fi ṣe campaign àbí láti máa sọ̀rọ̀ òṣèlú, máa sọ pé àwọn kan ò dáa wọn àwa la dáa àbáwa la ṣe dáa. Ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe iṣẹ́ ìjọba nìkan, iṣẹ́ gbogbo wa ni, ojúṣe gbogbo wa ni láti gbìyànjú. Wọ́n ní àwọn kan ló yìnbọn gan lágbègbè yẹn lọ́jọ́ yẹn tó jẹ́ kán padà sá lọ. Irú ẹni tó yìnbọn yẹn tí ò bá yìnbọn wọ́n á farabalẹ̀ wọ́n máa ṣiṣẹ́ tí wọ́n á fi gbẹ̀mí ẹni ẹlẹ́ni ni. Ìgbà tí wọ́n padà sá lọ tí wọ́n gbanú gbó lọ, àwọn ń sá lọ lásìkò gbà yẹn. Tábàárẹ̀ tó gọ síbì kan nu gbó torí bí wọ́n ṣe ń sá lọ, àsìkò tán wá wọn ó lè júwe ibi tán gbà lọ. Irú àwọn nǹkan báyìí òun ló lè jẹ́ kí ètò ààbò wa kó dúró dáadáa, ìta ń pè ní community policing. Yes sir, ní àfikún sà, gẹ́gẹ́ bí olùdíje sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Ọlọ́run bá ní kí ẹ já owó orí borí, so kí ni n tẹ́ ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò Ọ̀yọ́ state? Ẹ fẹ́ lè kú sà, a rí pé situation Òkè Ògùn ó wà peculiar when it comes to security. So what are you going to do differently when you become the government? Yeah, ní agbára Ọlọ́run, we are optimistic, we have the assurance, a dẹ̀ nígbàgbọ́ nínú àwọn èèyàn wípé wọ́n nílò wa, a máa jáwé olúborí. Àmín, àmín, àmín. Tí a bá ti wá jáwé olúborí, ètò ààbò ní àkọ́kọ́, nítorí pé ẹni tó bá wà láyé ló ń kọ́lé, ló ń ra mọ́tò, ló ń tọ́jú ọmọ. Nínú ẹbí mi tí èèyàn kan bá máa kú, ẹgbẹgbẹ̀rún èèyàn ló máa ti kú. A kàn máa ń dárúkọ ẹnìkan yẹn ni o. Kéèyàn ló ń lọ sóko kó má lè dóko kó má lè délé. Kéèyàn wà nírú shop nírú ibi tí bàbá wà yẹn, very open place. Kí irú nǹkan bẹ́ẹ̀ dẹ̀ ṣẹlẹ̀ ńbẹ̀ káwọn ẹni yẹn dẹ̀ sá lọ bẹ́ẹ̀ yẹn. Àìláṣọ lọ́rùn pàká lètò ààbò ó tó àpérò ọmọ eriwo pàápàá jùlọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ fún agbègbè Òkè Ògùn tá a wà yìí. Ṣé rí àwọn ọkàn wà tó yé mi dáadáa, àwọn olóṣèlú tá a bá ṣe campaign a máa mọ̀ pé peculiarities Òkè Ògùn yàtọ̀ sí tìbàdàn. Tá a bá ṣe campaign a mọ̀ pé tòṣèlú yàtọ̀ sí tọ̀yọ́ ó yàtọ̀ sí tògbómọ̀ṣọ́, ṣùgbọ́n tá a bá wọlé tán a máa fún wọn ní same treatment. It's not proper. Ẹni tó bá nídìí ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ tó bá fẹ́ treat ó yẹ kó treat Òkè Ògùn separately nítorí peculiarities Òkè Ògùn ni. Yes sir, lórí ọ̀rọ̀ security àti àwọn ìpèníjà tá a ní ìbàyè láti bí ọdún kan sí ọdún kan àbọ̀ ní agbègbè wa ní ìbàyè ní Kwara state níbí pàápàá jùlọ ní Kwara north wọ́n ti láwọn ìpèníjà àwọn ojúmọ́ bí ẹgbẹ́ ìṣàwọn ẹ̀ṣẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ẹni tó ń dípò síbi gómìnà, ṣé ó dìgbà tó bá tó wọlé lẹ tó lè dá sí àbí láti fún gọ́ọ̀mẹ̀ntì ní àìdíà tó lè fi solve problem, or what can you do fún ọ̀kẹ́ tó wọlé? Because ẹ lè fi brilliance yín àbí bóyá connection tẹ ní àbí bóyá ìpèníjà tẹ ti rí pẹ̀lú àwọn tẹ ti ń dáhùn sí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbé, ṣé ká dúró dìgbà tó bá tó wọlé ni wọ́n sì mọ take live àwọn yàrá àti ìgbà yẹn àbí ká gbà yẹn ní ìkàtẹ̀lẹ̀ ṣe é sí láti abẹ́ gọ́ọ̀mẹ̀ntì? Thank you. Mo ní nǹkan tí mo lè ṣe, nǹkan tí mo dẹ̀ ń ṣe náà ni mo tún máa tẹ̀síwájú láti máa ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí pé mo jẹ́ òṣìṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ó máa ń lọgun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó máa ń sọ wípé eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́. Tí mo bá tún dé orí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí ìṣe mi, èmi kì í ṣe olóṣèlú tí yóò tọ́jú àìdíà tó lè ran àwọn èèyàn wa lọ́wọ́ nítorí pé tí mo bá débẹ̀ mo fẹ́ máa lò ó rárá. Èmi kàn fẹ́ kí nǹkan dáa ni, kò ń ṣe pé òṣèlú ní interest mi. So tí wọ́n bá ti ṣe ń tọ́ ẹ kán ṣe tá a dẹ̀ ń gbáyé àlàáfíà, it's not a must, gbogbo akọ́la gbọ́dọ̀ mọ̀ pé torí ibẹ̀ yẹn. Ara àwọn nǹkan tí mo lè ṣe náà ni èyí tí mo kọ́kọ́ wá láti wá ṣe. Ẹlẹ́ẹ̀kejì náà ni pé ká continue láti máa bájọba sọ̀rọ̀. Ó kàn jẹ́ pé bẹ́ẹ̀ni tó bá ti jáde bóun fẹ́ ṣerú tá à ń ṣe, ọ̀rọ̀ rẹ̀ máa ń rùn létí ìjọba. Yóò dàbí pé bóyá ó ń ṣe campaign àbò ń fẹnu àbùkù ẹnu ẹ̀tẹ́ sọ èyí táwọn ti ṣe páwọn ò ṣe dáadáa ni. Wọ́n ṣe dáadáa, ṣùgbọ́n kẹ́kàn jọ
kán bá wa wò pé n tí ó ṣiṣẹ́ ń bàdàn kò ṣiṣẹ́ lókè ògùn kò ṣiṣẹ́ lógbómọ̀ṣọ́ ká wá fọwọ́ kọ̀ọ̀kan tó tọ́ sílùú kọ̀ọ̀kan ká fi mú un. Fún ìbéèrè kẹyìn ẹjọ́ pé Ọlọ́run àwọn hunters tó ń control láti Ìbàràpá wọ Ṣakí wọ Ìṣẹ̀yìn tó fi dé Togo Ṣakí ni wọ́n wà tó fi control àwọn hunters wọn kò sí ohun tí ń jẹ́ health insurance fún wọn. mo visit NHIS ní like 5 or 6 months ago bó de bèrè iye tí wọ́n sọ per head lórí wọn. àwọn hunters mo ṣe visit wọn mo bí láti bèrè pé numbers wọn pé mo rí pé wọn pé 1,000 wọ́n lè pọ̀. so with numbers yẹn tábàdẹ̀ wò a rí i pé owó tó ní wọ́n san ní NHIS sí owó yẹn ò ju 23-25 million naira lọ kí lẹ́yìn lérò pẹ̀lú láti fi. àwọn hunters wà neglected àwọn hunters tẹ̀ ń sọ yẹn they were neglected the treatment given to them cannot be compared with the one given to Àmọ̀tẹ́kùns wọn rí wọn àwọn hunter yẹn kàn jẹ́ àwọn tó fi ẹ̀mí ara wọn jì fún àlàáfíà agbègbè Òkè Ògùn ni kí ó ṣe pé wọ́n tọ́jú wọn ìjọba tó bá dẹ̀ fẹ́ kétò ààbò kó ṣiṣẹ́ security is local government can do more better than state government tá a bá ń sọ nípa ètò ààbò. àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé wọ́n benefit lára àwọn tá a rò pé wọ́n ń gbé sùnmọ̀mí tó jẹ́ Yorùbá kí ni ìmọ̀ràn yín fúnrú àwọn bẹ́ẹ̀ wọ́n àwọn ló ń kó bá wa jù lókè. màá kàn gbà wọ́n níyànjú pé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ yìí yóò kan ìran tiwọn náà o. nígbà tí èèyàn bá ń torí pé ó ń rí owó tó dẹ̀ ń fẹ́ mí èèyàn gẹ́gẹ́ bíi tiẹ̀ tó fi ń ta kite aburú ni so a gbà wọ́n níyànjú kí wọ́n jáwọ́ kúrò nínú ẹ̀ because nǹkan tí ó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ tọ́lọ̀ kó ṣàánú wa. orúkọ ilẹ̀ ìdáhùn sí ìta òbẹ̀ ìpínlẹ̀ kan ti dáhùn lórí ọ̀rọ̀ ẹ̀ ti sọ̀rọ̀ fáwọn àwọn ọdẹ ẹ̀ ti sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé ìgbésẹ̀ máa wà lórí látọ̀tọ̀ ní fún wọn. tí àwa bá wọlé tí àwọn ọdẹ á rí á ju health insurance lọ tí wọ́n bá absorb àwọn ọdẹ yẹn ẹni tó bá ní health insurance ó mọ̀ pé tóun bá ní ìṣòro lójú ìjà ìjọba ó tọ́jú òun gbogbo ẹ̀mí ni ó fi jàjà yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí health insurance kò sí nǹkan kan fún un ìjà wo ló fẹ́ jà in fact mélòó lẹ pè wọ́n gan. I think láì jẹ́ pé mo dé ìjọba gan èmi gangan lè ṣe yẹn ẹ jẹ́ kí n rí wọn màá ṣe health insurance fún gbogbo wọn. ẹ bá a dárúkọ orúkọ mi ni Abdulrahman Oriyomi Hamsat. ẹ káàbọ̀ padà ṣé ẹ ti gbọ́ Alhaji Hamsat tí wọ́n kọlù nílùú Ṣakí torí ẹ̀ l'Oríyọmí fi gbéra tó lọ síbẹ̀ àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ààbò òun náà ti sọ̀rọ̀ nísìnyí gbogbo èèyàn ló ti gbọ́ nígbà tá a ń sọ̀rọ̀ nípa ṣàríà ó jẹ́ kan nínú àwọn tó dúró ti ṣàríà pé ṣàríà gbọ́dọ̀ múlẹ̀ láì ṣe ká wá sọ pé Oríyọmí ò ronú pé òun fẹ́ di gómìnà ló ṣe ń sọ pé ṣàríà gbọ́dọ̀ wáyé nílẹ̀ Yorùbá now ó ti sọ gbésẹ̀ tó máa gbé báyìí kí lẹ̀yin ará lè rí sí ètò ààbò nílẹ̀ Yorùbá níbi tó gbé bá a dé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ti wà ní bíi 15% insecurity àmọ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí ẹja máa sọ fúnra wa pé a ti ń wọ 45% bẹ́ẹ̀ ni torí pé a ti ń lé àwọn nọ́ọ̀tì a ti ń lé wọn bá torí pé bí wọ́n ṣe ń lé wọn lọ́hùn-ún ọ̀dọ̀ wa ni wọ́n ń bọ̀ tí wọ́n ń wá àwa náà sì jókòó tẹ́tẹ́rẹ́ àníkọ̀ọ̀kan wá báwọn kan ti ṣe nínú àwọn ìlú tí ogun ń jà yìí nígbà kan nígbà tí ogun jà àwọn kan tí wọ́n bá pè wọ́n á ní kíníkan àwọn àlèdọ́dọ̀ wa àwọn yẹn wá wò wọ́n sì sọ wọn sáàfù ó di pé kábíyèsí ń kúrò nílùú àwọn olóṣèlú àwọn yẹn ò tiẹ̀ níṣòro ṣebí gbọ́ àwọn ti wọlé ìbò lẹ̀ tí wọ́n nílùú mọ́ ọ̀rẹ́dì àwọn ìbá àjọ̀dún 20 ọdún lẹ fi ṣe ẹ lè rí wọn lù ú torí bí wọ́n ṣe ń kó l'Àbújá ẹ̀rù kúlẹ̀ ó dìlú èbó tí wọ́n bá sì fẹ́ wọlé lẹ́ẹ̀kan àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n kó tira lásán ẹni tó bá máa kó wọn lójú gan-an wọ́n ní ọmọ pọ̀ pàdé èèyàn now
ọ̀rọ̀ Oríyọmí lẹ̀ ń gbọ́ yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamsat, nígbà tá a sọ pé a fẹ́ ṣàríà tẹ̀yìn ń lé ṣàríà mú, ó ti délẹ̀ báyìí. ẹ ṣé.